A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Abia da ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) pè tako gómìnà Alex Otti láti ẹgbẹ́ òṣèlú Labour Party nù. Adájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ HTD Guada darí nínú ìdájọ́ oníwákàtí mẹ́ta ni ó ti da ẹ̀sùn mẹ́ta tí ó dá lórí wípé gómìnà Otti kò ní ìwọ̀n ìbò tí ó tó gbé e wọlé gẹ́gẹ́ bí gómìnà, màgòmágó pẹ̀lú èsì ìdìbò àti àìní oyè láti kópa nínú ètò ìdìbò. Ṣùgbọ́n nínú ìdájọ́ ni Guada ti dá gbogbo ẹ̀sùn tí PDP pè nù. Ó ní wọn kò lẹ́sẹ̀ ńlẹ̀. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, àwọn adájọ́ tí wọ́n lọ fún ìsinmi ráńpẹ́ kò tíì padà wọlé fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn láàrin olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti Labour Party. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lẹ́yìn fàákájà tí ó bẹ́ sílẹ̀ láàrin ìjọba ìbílẹ̀ Ìrépọdùn àti Ifọ̀n ní olú ìlú Orolu, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti kéde kónílé-ó-gbélé oníwákàtí 24 ní àwọn agbègbè yìí. Ìròyìn jábọ̀ wípé àwọn 8 ni ó jáláìsí tí wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé nínú ìjà tí ó wáyé láàrin agbègbè yìí. Àwọn ará àdúgbò ti fi ilé sílẹ̀ sá àsálà fún ẹ̀mí wọn. Nínú àtẹ̀jáde òní ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nípasẹ̀ kọmíṣánná fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ ará ìlú Kọ́lápọ̀ Álímì sọ wípé gómìnà Adélékè ti darí àṣẹ kónílé-ó-gbélé oníwákàtí 24 oníwàràǹṣeṣà kí àlàáfíà lè jọba títí wọn ó fi yanjú aáwọ̀ tó wà láàrin wọn. Àtẹ̀jáde náà kà wípé gómìnà Adélékè pẹ̀lú ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ètò ààbò ti pàṣẹ láti gba ilẹ̀ yìí fún ìjọba rẹ̀. Bákan náà ni ó pàṣẹ wípé ẹnikẹ́ni tí wọ́n bá lórí ilẹ̀ yìí yóò fijú winá òfin. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò, lára wọn láti rí iléeṣẹ́ ológun àti civil defence, ni wọ́n ti darí sí agbègbè yìí kí àlàáfíà lè jọba, bí ó ti bá àwọn ẹbí tí ó pàdánù ẹni wọn kẹ́dùn, tí ó sì fi dá wọn lójú wípé kò ní sí ìjà mọ́ ní ìjọba ìbílẹ̀ méjèèjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn awakọ̀ àti èrò ojú pópó ni wọ́n ń kérora lórí ojúnà Èkó sí Abẹ́òkúta tí ó ti di páńpẹ́ ikú látàrí ipò tí ojúnà yìí wà pẹ̀lú gbogbo bí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti wá bá wọn ṣe ojúnà yìí. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ àwọn awakọ̀ ni kò bọ̀wọ̀ fún òfin ìrìnnà mọ́, ní èyí tí ó ń fa ìjàmbá ọkọ̀ pẹ̀lú kòtò tí ó kún ojúnà. Akọ̀ròyìn tí ó ṣe àbẹ̀wò sí ojúnà yìí jábọ̀ lánàá wípé àwọn ibùdókọ̀ tí ó burú jù lójúnà yìí ni Abúlé Ẹ̀gbá, U-turn, Ìjàyè àti Alákòókò títí dé tóògèètì àtijọ́ ní ìlú Sango Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni àwọn awakọ̀ kan kì í fẹ́ gba ojúnà mọ́ yàtọ̀ sí àwọn ọ̀nà inú tí ó wà ní ojúnà agbègbè Abúlé Ẹ̀gbá sí Ẹ̀kọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń rọ́jú gba ojúnà tí kò dáa yìí ni wọ́n máa ń dojúkọ ìṣòro. Awakọ̀ kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Uche Michael sọ fún akọ̀ròyìn wípé láti ìgbà tí ojúnà yìí ti bàjẹ́ sí i ní ọdún 2 sẹ́yìn ni àwọn ti ń ní ìpèníjà àti máa wa ọkọ̀ kọjá rẹ̀. Ó ní láti Abúlé Ẹ̀gbá sí tóògèètì kò dáa rárá. Èyí ló mú àwọn awakọ̀ máa ṣe lòdì sí òfin ìrìnnà. Ṣùgbọ́n tí àwọn agbófinró bá rí wọn, wọn á tún máa mú wọn. Èyí kò sì bójú mu nítorí ìjọba kọ̀ láti tú ọ̀nà ṣe. Ó ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ìjọba máa ń wá da yẹ̀pẹ̀ sí ojúnà yìí, èyí kò sì ṣe àtúnṣe kankan. Ó ti sún àwọn awakọ̀ pẹ̀lú ìjàmbá tó ń fi gbogbo ìgbà wáyé. Ará àdúgbò tí ó pe orúkọ ara rẹ̀ ní Adé sọ wípé ipò tí ojúnà yìí wà máa ń fi gbogbo ìgbà ba ọkọ̀ jẹ́, èyí sì máa ń fún àwọn jàǹdùkú láàyè àti ṣiṣẹ́ láabi. Nígbà tí akọ̀ròyìn kàn sí adarí ìròyìn àjọ alámòójútó ojú pópó Mariam Sanusi, ó ní kí akọ̀ròyìn lọ kàn sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ Federal Ministry of Works. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ wípé ẹlẹ́rìí mẹ́rìndínlọ́gbọ̀n ni àwọn ti ṣe àwárí rẹ̀ pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́nu afurasí 5 lórí ikú olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, Ìdòwú Òǹwòhùnwà ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ibi tí wọ́n bá iṣẹ́ dé lórí ìwádìí ikú olórin yìí tó ń lọ lọ́wọ́. Ó ní ìṣẹ̀lẹ̀ ikú yìí wáyé láàrin ọjọ́ 10 sí ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún yìí ní agbègbè Ìkòròdú sí Lẹ́kì, ìpínlẹ̀ Èkó. Fèyíṣayọ̀ Ògèdèǹgbé ni nọ́ọ̀sì obìnrin auxiliary nurse tí ó gún Mohbad ní abẹ́rẹ́ tí ó ní àpọ̀jù èròjà tí ó fa ìpalára Mohbad lójú ẹsẹ̀ tí ó padà já síkú fún un. Nọ́ọ̀sì yìí ni a gbọ́ wípé ó jẹ́ ẹni àkọ́kọ́ afurasí principal suspect fún lórí ẹ̀sùn yìí. Fèyíṣayọ̀ Ògèdèǹgbé kì í ṣe ojúlówó nọ́ọ̀sì tí yóò fi orúkọ sílẹ̀ lábẹ́ òfin. Àìní òye tó ni wọ́n gbà wípé ó fa sábàbí ipa tí abẹ́rẹ́ yìí ní lára Mohbad. Ipa yìí ni a gbọ́ wípé ó yọrí sí gìrì tí ó padà já síkú láàrin wákàtí kan tí ó gba abẹ́rẹ́. Nínú àyẹ̀wò ni wọ́n ti rí i wípé nọ́ọ̀sì yìí ṣe kọjá agbára rẹ̀. Wọ́n ní ikú yìí ìbá má ti wáyé bí ó bá ṣe wípé wọ́n ṣe ìtọ́jú rẹ̀ ní ilé ìwòsàn. Ibrahim Olúwatósìn Owódùnní tí gbogbo ènìyàn mọ̀ sí Prime Boy ni wọ́n gbà wípé ó jẹ́ alábàápín nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣe okùnfà ikú Mohbad. Wọ́n ní òun àti Mohbad jọ wọ ìyá ìjà síwájú àkókò tí ó gba abẹ́rẹ́. Ayọ̀bámi Sodiq tí wọ́n ń pè ní Spending ni wọ́n fi ẹ̀sùn kàn wípé òun náà lọ́wọ́ nínú ikú Mohbad látàrí wípé òun ni ó ké sí nọ́ọ̀sì wá kí ó wá fún Mohbad ní abẹ́rẹ́ lẹ́yìn tí ó mọ̀ wípé Fèyíṣará kì í ṣe nọ́ọ̀sì akọ́ṣẹ́mọṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ìlera ti jọ pahùn pọ̀ sọ wípé ó ṣe pàtàkì kí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn máa kọ́kọ́ du ẹ̀mí ná yálà tí wọ́n fi ń dúró de ìwé àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́pàá kí wọ́n tó ṣe ìtọ́jú fún ẹni tó ń pọ̀kàkà ikú. Nínú ọ̀rọ̀ wọn níbi ìpàdé ìrónilágbára lórí àwọn aláàárẹ̀ àti ẹ̀tọ́ wọn tí ó wáyé ní ìlú Ìbàdàn ni àwọn tí ọ̀rọ̀ kàn ti sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn elétò ìlera gbọ́dọ̀ ní àfojúsùn fún ètò ààbò, síbẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe ohun tí ó yẹ lákòókò. Ó kéré tán ohun tí ó lè dá ẹ̀mí dúró tí a mọ̀ sí first aid nígbà tí wọ́n bá gbé aláàárẹ̀ wá dìgbàdìgbà. Lára àwọn tí ọ̀rọ̀ kàn láti rí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn, àwọn aṣòfin, nọ́ọ̀sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀, Kọmíṣánná fún ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Dókítà Olúwaṣèrímí Ajétúmọ̀bí rọ àwọn elétò ìlera àti alámòjútó ìlera káàkiri ìpínlẹ̀ láti kíyèsára lórí ìgbésẹ̀ wọn nígbà tí wọ́n bá ń ṣètọ́jú aláàárẹ̀ tí wọ́n gbé wá dìgbàdìgbà. Wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí èèyàn ṣe iyebíye sí wọn. Ajétúmọ̀bí tẹ̀síwájú wípé aláàárẹ̀ ní ẹ̀tọ́ lábẹ́ òfin. Fún ìdí èyí, wọ́n gbọ́dọ̀ káàánú wọn, pàápàá jùlọ àwọn tí ẹ̀jẹ̀ ń dà lára wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.